tilé toko àti gbogbo àgbá ńlá ayé àti ẹ̀yin oní tíátà bíi tèmi. Mo ń fi àsìkò yìí sọ fún yín, àṣé èmi ni Jamiu ń bá wí wípé wọ́n lo sórí òun níjọ́ tí mo ti fi àwọn òyìnbó jẹun kò fọ́ lọ́wọ́ mi rí. Kò sí ẹnìkan láyé yìí látijọ́ tí mo ti ń produce tó máa ní mo lo sórí òun. Nítòótọ́ ni mo fẹ́ lo àǹtírámọ́ ní ilẹ̀ ìwọ location Ọdúnládé ló fún mi ní date February 18 láti December ló ti fún mi. Ìyẹn ni Òkìkí Afọláyan ni director mi. Inú mi dùn pé Òkìkí Afọláyan náà ni director Ọ̀kọ̀rámọ́. Story mi dẹ̀ wà lọ́wọ́ Òkìkí báyìí. Lòkìkí pẹ̀lú àfíìsì ẹni ọlá ní PM mi. Wọ́n ní ká má bẹ̀rẹ̀ níjọ́ tọ́dún máa dé, ká bẹ̀rẹ̀ ní 17 kọ́dún wọlé ní day 2. Eré ọlọ́bàdẹ̀ lérè tèmi, ọmọ ọ̀dọ́ mo fẹ́ fẹ́ àǹtírámọ́ ṣe láàfin tí ò ní mọṣẹ́ yẹn ṣe tẹ́ pé kó máa kànra ṣá ò máa bá wọn jà. Wedding dẹ̀ ni Jamiu ṣe fúnra wọn. Nígbà tí mo rí post yẹn lẹ́nu èmi fúnra mi bẹ̀rẹ̀ sí ṣépè ara ajé ta ní bẹ́ẹ̀ ká ló ṣe rú ilé ìfọmọ yìí nínú tí ó jáde kíní kan èpè gbọ̀rọ̀gbọ̀dàn. Mo ṣépè nínú kọ́mẹ̀ntì èyí tó sẹ́ǹdì. Mo tún lọ sórí Instagram níbi tó yẹ pé òun nìkan ṣoṣo ló ní máa gbọ́ mi. Mo tún bá sọ̀rọ̀, mo tùnú, mo ṣàdúrà fún, mo tún ṣépè fáwọn tó ṣe rú ẹ̀ láì kò mọ̀ pé mi ló ń bá wí. Nígbà tó di ìrọ̀lẹ́ yìí àwọn èèyàn tí kò tó rọ̀lẹ́ yìí làwọn èèyàn ti ń pè mí lọ́tún lọ́sì bí màmá ọmọdébìnrin kan ṣe lo Ọ̀kọ̀rámọ́ ó ti lọ yàrá ẹ ṣé kì í ṣe ìrè èmi kẹ̀. Ìgbà tó tún yá wọn forúkọ bọ̀ wọn àti ìsìnwá aláṣìírí tó pè mí wọn lọ sọ pé ìyá àgbàlagbà nìkan mi. Ó kí fóònù mọ́lẹ̀, ó pe àbúrò Rámọ́ pé lẹ́yìn tẹ́ ya Ọ̀kọ̀rámọ́ location wo lẹ̀ tún lọ ó láwọn lọ location wo. Àmọ́ nírọ̀lẹ́ yìí ni Mr. Láti tó jẹ́ president ẹgbẹ́ ló pè mí pé màmá kí ni wà láàrin ẹ̀yin àti Azeez. Ọkàn mi ò tẹ́lẹ̀ lọ́pẹ́ tó Jamiu ló Jamiu Azeez ló ń jẹ́ ní Azeez ó ní Jamiu rọ̀ wá sí ó ní ẹ ṣe story mi kò ní èmi ṣé mi ló ń bá wí láti gbọ́ yìí alátàárọ̀ tí gbogbo ayé jẹ́ pé tí ẹ̀ lè mọ́ mi náà torí kò jí kò wù kò ní kó ní mo máa lọ. Mo lébi kẹ̀ mo á mú story mi mo á go through ẹ̀ fún Mr. Láti. Kò pẹ́ báyìí Yẹmí Àbọ̀dún náà tún pè é mo tún sọ fún un. Ìyẹn náà wọ́n tiẹ̀ ti bá wí wípé tó bá rí bẹ́ẹ̀ ó ti dárúkọ ẹni tó ṣe tó bá rí bẹ́ẹ̀ ó ṣe kọ́kọ́ fi lọ àwọn tó máa gbé síta kiri. Ní báyìí o mo fẹ́ gbé ara mi ṣépè àti Jamiu náà tí n bá mọ nǹkan kan pa sórí Jamiu tí sórí mi bá jọ sórí Ọ̀kọ̀rámọ́ ní táìtù tiẹ̀ ilẹ̀ ìmọ̀ ní táìtù fíìmù mi mo ní ẹlẹ́rìí. Ògògó wà ní iṣẹ́ mi street mi wà lọ́wọ́ ẹ̀ Wùnmí torí ọlá wà ní iṣẹ́ mi story mi wà lọ́wọ́ ẹ̀ Fúnmi Martins Ide Martins mo ti fẹ́ lò tẹ́lẹ̀ ó wà ní iṣẹ́ mi mo ti sẹ́ẹ̀dì story mi sí tẹ́lẹ̀. Òkìkí Afọláyan ni director àfíìsẹ̀ni ọlá ni PM mi. Ẹ pè wọ́n Mr. Aládì gbogbo wọn ẹ pè wọ́n kọ́ béèrè sórí mi lọ́wọ́ ẹ̀ tàbí kí wọ́n béèrè bóyá mo ti yàṣẹ́ ìjọ the 17 kí tó wọ location mo fẹ́ lọ́dún mo fẹ́ lọ Pasuma mo jẹ́ àgbọ́ tó jẹ́ wọ́n ọlọ́ ṣe jẹun ọlọ́wọ́ top star ṣé mo rán ẹ jẹ́ kó má lo top star gbogbo ayé ló mọ̀ Eréko pé kì í ṣiṣẹ́ wẹ́wẹ́. Àmọ́ tí bá mọ̀ pa story Ọ̀kọ̀rámọ́ yàtọ̀ sí pé mo ń rí lórí Instagram tempos
tó ń wọ wedding fún tó ṣe gbogbo ohun tí bá wá ní ayé mi kí n máa rí gbogbo ohun tí bá dáwọ́lé nínú tíátà yìí lórí ìtàgé yìí kí n máa rí àmọ́ tí ò bá jẹ́ bẹ́ẹ̀ tí mi mọ kọ́kọ́ tí ti ẹ̀rọ kan lọ síbẹ̀ torí mi ò ṣọmọdé iṣẹ́ ẹ̀ báwo ni màá sọ pé story òní story mi yọ nǹkan mi lákọ̀ọ́ni ògògó ká story mi ẹ̀ẹ́dẹ́jì ló pè mí tó ní story yẹn ṣe tó ní fún nọ́mbà wọn tó kọ tí mi ò bá mọ nǹkan kan nípa story ẹ̀ tó ń bà mí lórúkọ jẹ́ ọlọ́run á bà ẹ̀ jẹ́ látàyé dọ́run gbogbo ìpè tó ṣe yẹn orí ẹ̀ ló máa dà ní gbogbo ìpè táwọn agbódegbà iṣẹ́ orí ẹ̀ ló máa dà ní àdàbí tí báwọn kọ́kọ́ pẹ́ o ìwọ wà lá dárúkọ mi fáwọn olórí wa pé èmi ṣe sórí ẹ̀ ṣọ́ọ̀ṣì èrè Jamiu Omoso nífẹ̀ẹ́ àmọ́ ó ti tẹ́ lọ́wọ́ mi báyìí ó dẹ̀ ti tẹ́ lọ́wọ́ ayé ó ti tẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá mi àdàbí tí báwọn kọ́kọ́ pa sórí ẹ̀ o èpè tí táráyé ti ṣẹ́ lẹ́nì àtàwọn wèrè onísọkúsọ tí wọ́n ní gbọ́dí ọ̀rọ̀ tọkàn máa hé tọ́ máa pọ́ọ̀sì tọ́ máa ṣépè nígbà tá a rẹ jà tí ẹnìkan tó gba ṣe bó dárúkọ ẹni tó gba ó gbé fọ́tò ẹ̀ ta kí wọ́n ṣe dárúkọ ẹni tó ya fọ́tò ẹ̀ tó ya sórí ẹ̀ tó ṣe wá lọ sọ fún ẹgbẹ́ ó dẹ̀ ti pọ́ọ̀sì ẹ̀ kó tó lọ sọ fún lórí ẹgbẹ́ tó lọ dárúkọ ẹni tó ṣe ọlọ́run á mú ẹ àdàbí ti bá bọ̀ pa ẹ̀ ó fa ẹlẹ́lọ́run lọ́wọ́ ó fa ẹlẹ́lẹ́dàá mi lọ́wọ́ ó fa ẹlẹ́tàgé lọ́wọ́ kó dájọ́ láàrin àwa méjèèjì ó dàbọ̀.